mo júbà Ọlọ́run, mo sì júbà ẹ̀yin ẹni Ọlọ́run, mo júbà ẹ̀yin àfáà tínú yín mọ́, mo sì júbà ẹ̀yin pásítọ̀ tí ẹ̀ fi dúdú pe funfun, mo sì júbà ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin oníṣègùn pátápátá, mo júbà yín o, mo júbà ẹ̀yin babaláwo, ìbà lọ́wọ́ ọmọdé, ìbà lọ́wọ́ àgbàlagbà, ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi, ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọ̀wọ̀, ìbà yín ni mo ṣe lónìí o. Wọ́n ní tọmọdé bá rúbà àròkò dalẹ́, mo ti júbà àkọ́dá, mo ti júbà àṣẹ̀dá, mo wá júbà èṣù náà lápá kan, èṣù ò ní ṣe mí, kò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi. Wáyé pé àárọ̀ ni ẹ̀yin wà, mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Hafiz Abọ́ládé, ọmọ bàbá Arámidé. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan lórí ètò wa náà ni? Ètò àṣírí ilé ìwé àti gbọ̀n bàbá wa. Tí n bá ti wà lórí ètò báyìí, ẹ dákun ẹ bá mi mú báírò yín àti ìwé. Ẹ máa kọ àwọn nǹkan yìí sílẹ̀ torí yóò ṣe wá láǹfààní. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Ẹ bá ti wá subscribe, ẹ dákun ẹ bá mi tan aago tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn. Ẹ tàn sílẹ̀. Ìyẹn á lè mọ jẹ́ ìrántí nígbà tí a bá wà lórí atẹ́gùn. Lórí fídíò tí a ti ṣe, ẹ láǹfààní àti wò ó. Èyí tí àti ìṣítà tẹ̀lé fẹ́ ṣe náà, tá bá ti ń ṣe ẹ̀yin ni ẹni àkọ́kọ́ nínú àwọn olóríire tẹ́kọ̀ọ́ rí fídíò wa. Nínú olóríire, èmi jẹ́ kan o, bẹ́ẹ̀ náà lẹ́yìn náà jẹ́ kan nínú olóríire. Àánú Ọlọ́run á ní fi wa gbogbo wa sílẹ̀, lọ́kùnrin lóbìnrin. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. A máa mówó nínú owó, a máa náwó nínú owó ni. A ní bá wọn ráwọn owó, gbùrùgbùrù ayé wa nílùú fún gbogbo wa jó. Ẹ̀rí ilé tí mo mú wá fún wa lónìí, gbogbo ọlá ọmọ ewé tó wà lọ́wọ́ mi. A ti rí, wọ́n ń pè ní ewé oríire, wọ́n tún ń pè ní ewé àkókò. Ẹ rí i pé ibi tí wọ́n bá ti ń ṣe nǹkan ayọ̀, òun ni a ti máa ń rí ewé yìí. Níbi tí nǹkan ayọ̀ bá wà, òun la ti máa ń rí ewé yìí. Àtèmi àti ayọ̀ ní wọ́n nínú ilé wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí náà ni ìwúlò àkókò. Báwo la ṣe ń lo ewé àkókò? Torí ọ̀pọ̀lọpọ̀, Ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ ewé sínú igbó. Ó wá fi ewé yìí bó ṣe dá wọn, àwọn náà wá ní ìwúlò tiwọn, ìwúlò kọ̀ọ̀kan tiwọn wọ́n ní ìwúlò tiwọn ní ara. Ẹni tí ò bá mọ̀ ni ò mọ̀. Ọ̀rọ̀ ewé àti egbò ó dàbí ká sọ pé òjò ń rọ̀ nílé tọ̀dọ̀ mi ń sìn. Tó bá wù mí mo lè gbé ke sójò. Tó bá wù ẹlòmíì nílé tiẹ̀, ó lè má gbé ke sójò, kò nídìí omi òjò nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ewé àti egbò ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ewé mi wà nínú àgbàlá ẹlòmíì lẹ́yìn ìkùlé ẹ̀, tó jẹ́ pé àìsàn tó sì ń ṣe nínú ara, ewé yẹn ni ó cure ẹ̀, ṣùgbọ́n kò mọ̀. Ẹ wá lílé tí mo mú wá fún wa lónìí, òun náà ní bá ṣe ń lo ewé àkókò. Iṣẹ́ la bá ń ṣe tí ò lọ déédéé, ọjà la bá ń tà tí ọjà ò tà, contractor ni wá ni, a wá rí i pé ọwọ́ tí ń lọ sókè tẹ́lẹ̀, ó wá di pé ọwọ́ tó ti ń fúnyàn ní nǹkan, ọwọ́ náà wá fẹ́ máa kákò. Ọwọ́ tó ti ń yà, tó ti ń fúnyàn ní nǹkan pé ìwọ gbà, ìwọ gbà. Ọwọ́ yìí kò wá ṣe yà báyìí mọ́, ọwọ́ wá ń kákò. Ìdí àtùmọ̀ ni pé iṣẹ́ ò lọ déédéé bó ṣe yẹ kó lọ déédéé. Ẹ bá mi lọ wá ewé àkókò tí ò lu. Ẹ bá ti já, ẹ wò báyìí. Èyí tí ò bá ti lu, ẹ wò dáadáa. Tí ò bá ti gbé sókè. Èyí tó bá lu wò, ẹ má lò yẹn o. Èyí tí ò bá ti lu wò, òun ni kí ẹ bá mi já.
ẹ já kó pọ̀. Ṣé ẹ ti já? Ẹ bá mi lọ wá omi àgbọn. Ṣùgbọ́n omi àgbọn yìí ẹ jẹ́ kó jẹ́ omi àgbọn tí kò ì tíì gbó. Òun lẹ̀ ń wò yìí, omi àgbọn nìí. Omi àgbọn òun lẹ máa lọ wá, àgbọn tí kò ì tíì gbó. Àgbọn eléyìí ńsìnyí, omi tó kún eléyìí, àgbọn 5 ló kún. Àgbọn tí ò tíì gbó ni o. Èyí tó bá ti gbó, ẹ lè rómi tó báyìí nínú ẹ o. Ẹ fẹ́ lo 15, ẹ fẹ́ lo 15 kó tó kún tàbí jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ èyí tí ò bá tíì gbó, ó máa ń lómi jù báyìí. Lómi yẹn kù o. Àgbọn 5 ni, àmọ́ omi yẹn kù. Tí mo tún ti lò ó, omi àgbọn 5 ni. Omi àgbọn yìí la fi wá gbo ewé yìí. Fún ẹni tí iṣẹ́ rẹ̀ ò bá lọ déédéé ni o. Omi àgbọn yìí òun la fi gbo ewé yìí. À gbó. Wọ́n fẹ́ gbo, ẹ jẹ́ ká gbó ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́. Ní ẹ jẹ́ ká gbo ewé yìí. Tí a bá ti wá gbó, ẹ fún ewé yìí. Tàbí kẹ̀ ẹ jẹ́ ká gbó ní ọ̀sán. Láti gbó dáadáa. Ẹ jẹ́ ká fi ewé yìí síbẹ̀. A lè fi síbẹ̀, a lè wá kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi síbẹ̀. Tí a bá ti wá fi síbẹ̀, tí a ti fi ewé yìí sínú ẹ̀, tó bá ti di alẹ́, ẹ jẹ́ ká wá ewé yìí, ẹ jẹ́ ká fún un. Ká wá fi ajọ̀ ká fi gba omi yìí. Owó tó ga jù nílùú tẹ́ ẹ bá wà, òun la máa lò. Ewé yìí, á wá ju owó sínú ewé yìí. Á wá gbé omi àgbọn yẹn, á gbé lọ síta gbangba. Tí èèrì, wọ́n pe kíní kan ní èèrì, tó bá di alẹ́ lóru, èèrì kan máa ń sẹ̀ bí omi ni, bí òjò ni, kì í ṣe òjò. Wọ́n máa ṣe wíní báyìí. Ó ti yé ẹ̀yin bàbá mi, ẹ ní àlùbáríkà. Èèrì yóò wá sẹ̀ sí omi àgbọn yìí. Ẹ mọ̀ tán ń pè léèrì. Ẹ bá mọ̀ tán ń pè ní èèrì. Ẹ̀yin ẹ páàkì mọ́tò síta láti alẹ́ di àárọ̀ ọjọ́ kejì. Ẹ rí omi tí ó ti wet sórí mọ́tò yẹn, tí wọ́n tàn bàbá wa ń pè ní èèrì. Òun nìyẹn. Tá bá ti wá gbé síta fún ọjọ́ kejì, á ti fi owó sínú ẹ̀. Tó bá ti wá di ọjọ́ kejì tílẹ̀ ti mọ́, ẹ bá mi gbé omi yìí. Á fi wẹ̀ ni o. Kò lọ́ṣẹ nínú, ẹ má fọṣẹ wẹ̀ o. Omi yìí lásán là á fi wẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbàgbọ́. Ẹni tó bá nígbàgbọ́ ni o. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò nígbàgbọ́. Ẹni tó bá nígbàgbọ́, ó yẹ ẹ bá mi gbé omi àgbọn tẹ́ ẹ gbé síta yìí, ẹ fi wẹ̀. Báwo láti fi wẹ̀? Ẹ nílò kànkàn rárá. Ẹ má fi kànkàn wẹ̀. Omi nìkan náà ni ẹ máa bù. Ẹ fi pa gbogbo ara. Ẹ dà sára. Ẹ fi pa gbogbo ara yín. Ó ti parí. Ẹ ká wo ohun tọ́lọ́run ó ṣe. Ó dá mi lójú pé ire lọ́lọ́run ó ṣe, tọ́lọ́run ò kí ń ṣe ìkà. Ṣé ẹ rí owó tí a wá yọ kúrò nínú omi yìí? Ẹ jẹ́ ká sá owó yẹn. Á wàá mú owó, á lọ fi ra ọjà níbi tí ọjà bá máa ti ń tà dáadáa, tó ti ń tà wàràwàrà. Kò sí nǹkan tí ó ṣẹni tó bá gbọ́ owó yìí o. Ẹ gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ògo Ọlọ́run, kò sí nǹkan tí ó ṣẹni tó bá gba owó yìí lọ́wọ́ yín. Májẹ̀mú ògbìn náà ni pé á lọ fowó yìí ra ọjà ni, àwa ní gba change. A lè fi owó yìí sínú owó láti fẹ́ fi ra ọjà. A sì lè ná òun nìkan. Ẹ ṣáà má gbàgbé pé a gbọ́dọ̀ gba change. Bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ ká wo tọ́lọ́run ó ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ ẹ fún mi ní ẹ̀bùn lọ́lọ́kun òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùdíntó lókun, àbùdíntó lọ́sà. Owó ò ní wọ́n lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn. A ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì, á mú ilé tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.